Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa, Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fẹ́ni kankan wa. Gbogbo ohun tí à ń tò, Ọlọ́run ní jẹ́ kí ó rọ́. Torí pé bí bàbá àmọ́mù ṣe ń gbìyànjú láti tò ọ̀rọ̀ yìí pé kó má sí wàhálà. Bẹ́ẹ̀ ni àwọn amòkun mẹ́kọ̀ọ́ kan tí wọ́n ń ṣàǹfẹ́ kí nǹkan ṣàdàrú. Irú bàbá onínàkàlẹ̀ ibú tí wọ́n ní ọ̀hún ń fún Parakoyi níná kàlẹ́ kò tiẹ̀ wá tó orúkọ tẹ́ ẹ̀ ń jẹ́, gbogbo yín ṣe ń jẹ́ orúkọ gidi tẹ́ ẹ ṣe ń hùwà burú báyìí ná. Bàbá tó wé oṣù kálẹ̀ rí yìí, orúkọ yín dáa púpọ̀. Ibrahim kan péyàn ní Ibrahim kó wá ní ìwà aburú lọ́wọ́, kó máa sọ̀rọ̀ aburú lẹ́nu, àdánwò ni. Bàbá wa Ibrahim, ìbádá kẹ́ ẹ lọ túbá, kẹ́ ẹ tọrọ àforíjì, ẹ dàgbà púpọ̀, àgbàlagbà ní irú yín, sàárè lẹ́dẹ̀ ń wò lọ́ọ̀kan. Àtúbọ̀tán àwọn ọmọ yín kọ́ tẹ́ fi ń sọ ìsọkúsọ fún ọmọ ọlọ́mọ. Ṣé tó bá jọmọ yín ni ẹ̀ẹ́bẹ̀ lọ́hun kó kú? Ṣé tó bá jọmọ yín ni ẹ̀ẹ́bẹ̀ lọ́hun kó jábọ́? Ṣé tó bá jọmọ yín ni ẹ̀ẹ́bẹ̀ lọ́hun kó má jẹ́ èèyàn? Àbí ṣé ìmáàmù fúnra wọn ni wọ́n lọ wọ́ra wọn wá sórí oyè ni? Ẹ̀yin èyí ṣe jókòó kẹ́ ẹ ronú tẹ́ fi wá ń sọ̀sọkúsọ lórí ọmọ ọlọ́mọ. Àti ẹ̀mú káwí ìkànnù wọn, ajá wọn kan náà yẹn náà bẹ̀rẹ̀ sí ní gbó kiri orí social media, yẹn tẹ̀ ti ń gbó tipẹ́, but ta ló ráyè tiẹ̀? Lára gbígbó tó ń gbó ní pé ẹ tí bá jẹ́ àǹfààní bàbá ọba ẹ ṣe kí ni ẹ. ṣerú ẹ̀yin ti sìn iná wá ń wí àfààyàn ò bú ọba o, òun gbà fọba láti jẹ́ kó ọba ó fọ̀hún sínú túbú. sẹ́yìn ẹ̀yin tẹ́ gbà fọba pé kẹ́ step aside tí ẹ̀rù ń bà yín pé ẹ bá lè step aside lásán ẹ ní nǹkan kan tẹ́ fi proof já àfa sáwọn ọba tèmi mọ́. ẹ̀yin àfa tèmi ọ̀pọ̀nù àfa tèmi ìjà àfa wa ní tàbí fi hàn wọ́n pa àfa ni wa mọ́. àfa àti arẹwà wa sọ yẹn sóhun òun gbọ́dọ̀ lọ kóòtù ni àbọ̀ òun bú ọba, òun gba ìdájọ́ lórí ọ̀rọ̀ ọba ní ẹjú sí túbú, kò lóhùn ọ̀lọ́ ọwọ́ túbú lọ. Ọlọ́run wá fi ìjà àfa hàn ọba, òun ni ọba sì wá gbà pé àfa ni bàbá ọba. ẹ̀yin jẹ́ k'Ọlọ́run fi ìjà àfa hàn ọba, ẹ̀yin lè fẹ́ máa lò já àfa ń pa pé ẹ mọ kóòtù, ẹ ní PhD. ẹ̀yin náà wá ń claim pé àfa bàbá ọba, kì í ṣerú yín. Ẹ̀yin náà gbọ́ wí ọ̀rọ̀ wèrè lẹ́nu ẹ̀. ṣé ọmọ orílẹ̀-èdè àfi ìjà àfa? ẹ̀yin ò ṣe ń ní nǹkan míì náà. Kí ló òkè àfa yẹn gangan, kí ni ìtumọ̀ ẹ̀? tó bá sọ pé èèyàn àfa, kí ni ìtumọ̀ ẹ̀? Ṣé ìtumọ̀ àfa ni pé kán ba tèèyàn jẹ́ ni? Bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa ní ẹ̀ ń ṣe mọ́lúdì, lẹ́ẹ̀ máa wá máa fi aburú ròyìn èèyàn. ẹ lè bàbá wa tó bá ní kéèyàn ó kú yóò kú. ẹ̀yin gan lẹ̀ ń jẹ́ kí Islam ó sọ àwọn èèyàn láti ṣe. Ṣé ìròyìn ire ni ká ròyìn pé nọ́kàlẹ̀ kan wà á fi ń pààyàn ni? Àpapọ̀ yìí wọ́n jẹ́ alágbára ni. Wọ́n lọ wọnú tí àwọn. Yá bàlágà ní oṣù. Yá bàlágà ní oṣù. Ṣé ọkọjá yín ni? Ọkọjá yín ni. Yá bàlágà ní oṣù. Yá bàlágà ní oṣù. Ìtẹ́ ìpán yóò ti kú bẹ́ẹ̀. Ìtẹ́ ìpán yóò ti kú bẹ́ẹ̀. Ojú egbò yóò ti sàn. Ojú egbò ti sàn. Bàbá wa ìmáàmù àgbà. Bàbá ìmáàmù àgbà. Wọ́n lọ wo Súrátù Káfì. Wọ́n lọ wo Súrátù Káfì. Bàbá tí wọ́n lọ sọ fèmí. Bàbá tó bí wọn lọ sọ fáwọn bàbá wa Ahmada Tijani. Wọ́n ní wàhúrù kúdú. Wọ́n ní wàhúrù kúdù. Ẹ lọ wà ń bẹ́ẹ̀. Ẹ mọ̀ sọ yìí. Ẹ bá bá àwọn àwo ṣé wọ́n ti gbé kó. Ẹ bá bá wọn. Ẹ̀yin náà àwo nìyẹn ẹgbẹ́ nǹkan yín kó. Ẹgbẹ́ nǹkan yín. Kálẹ̀ kan wà fi ń ba tèèyàn jẹ́ ni? Ṣé ìròyìn ire nu? Gbogbo àwọn ojú dúdú, àwọn nǹkan tẹ́ ń sọ yìí, àwọn ọ̀rọ̀ ojú dúdú ni kò ń ṣàsìkò yìí mọ́. Àsìkò yìí ayé ti lajú, kò sí nọ́kàlẹ̀ kan tẹ́ ẹ fẹ́ sá mọ́, ẹ kọ̀ para yín dànù. Ẹ gbọ́, tó bá jẹ́ wọn oníṣẹ̀ṣe ni wọ́n á ti yọ kúrò ń bẹ̀. ẹ̀yin náà olúwawo lẹ́yìn náà, subhanallah. ẹ̀yin yìí sì pé ra yín mùsùlùmí, ẹ sì wí láwà ní. ọ̀rọ̀ Parakoyi kò lè jọ mí lójú, torí bàbá Parakoyi náà wà ń bẹ, àmọ́ ọ̀rọ̀ wọn ò lè jọ mí lójú. ìmáàmù tàná eléyìí ṣe pé mò ń pa irọ́ mọ́ wọn o, torí ẹlòmíà ní àáfà yìí irọ́ ẹ̀ pọ̀, irọ́ kọ́ o.
ẹ lọ wo gbogbo fídíò mi ẹ lè bá kí n pa ẹ̀rọ kan bẹ̀. Ìmáàmù tàná ẹ béèrè lọ́wọ́ bàbá Pàràkò yìí oṣù mélòó ni wọ́n fi ní kó lọ gbélé ẹ̀, torí pé bí Pàràkò yìí bó ṣe ṣe ọ̀tẹ̀ fún ìmáàmù tàná rèé, ọ̀tẹ̀ yẹn náà ni bàbá Pàràkò yìí tún ṣe lọ́wọ́ ẹ̀. Ibi tọ́lọ́run ti wá bá mú yín ọ̀dọ́lẹ̀ tún ṣọ̀tẹ̀ ẹ̀, ṣé ẹ lè win ni? Bàbá Pàràkò yìí ṣé ẹ lè win ni? Ẹ ti ṣọ̀tẹ̀ bàbá dẹ̀ ti gégùn fún gbogbo yín pé ìmáàmù tàná kọ́lọ́run túbọ̀ bá wa kẹ́ wọn, wọ́n ti gégùn lẹ̀ fún yín wípé inshallah pẹ̀lú tẹ́ ẹ̀ ń fojú àwọn rí yìí, ìmáàmù tó tún máa jẹ lẹ́yìn àwọn kò ní gbà fún yín, kò sì ní gba ìradàradà lọ́wọ́ yín. Ìyẹn ló wá ń bi yín nú. Ṣẹ́yìn ti gbàgbé pé bàbá ti gégùn lẹ̀ fún yín ni? Bàbá Pàràkò yìí, ẹ̀yin náà ṣàmọye ọ̀tẹ̀ tẹ́ ṣe, àti pé kí ni iṣẹ́ Pàràkò yìí gangan nínú ìlú Ògbómọ̀ṣọ́? Ṣé bí iṣẹ́ yín ò ju wípé islabi PRO kan rán yín iṣẹ́ sọ́dọ̀ ọba, kọ́ba náà rán yín iṣẹ́ padà fún mọ́ọ̀mù? Ṣé rí iṣẹ́ Pàràkò yìí? Òun ni wípé nígbà tí ojú sì dúdú tí ò tí ì sí communication bóyá fóònù àbí nǹkan kan ni wọ́n ṣe jẹ oyè Pàràkò yìí. Ìtumọ̀ oyè Pàràkò yìí yẹn ni wípé bóyá ìmáàmù fẹ́ bá ọba sọ nǹkan kan, ìmáàmù ò dẹ̀ ráàyè àti lọ sí ọ̀dọ̀ ọba kí wọ́n rán Pàràkò yìí lọ. Tí ọba náà bá fẹ́ sọ nǹkan kan fún ìmáàmù tí wọn ọ̀rẹ́ ni wọ́n kàn rán Pàràkò yìí pé Pàràkò yìí bá mi sọ fún ìmáàmù pé mo fẹ́ rí lọ́la o, kí ìmáàmù náà dẹ̀ sọ fún Pàràkò yìí pé ẹ sọ fún kábíyèsí pé mo ti gbọ́ o. Ìtumọ̀ ẹ̀ náà nìyẹn. Ìtumọ̀ Pàràkò yìí nìyẹn. Kò ní nǹkan míì, kò níṣẹ́ míì. Pàràkò yìí yẹn ló fẹ́ máa dé òde kó máa pàṣẹ lé ìmáàmù lọ́wọ́. Pàràkò yìí messenger ni ìtumọ̀ Pàràkò yìí o. Olùránṣẹ́ kó wá lóun fẹ́ máa wá ẹni tí ìmáàmù ń ránṣẹ́ kó wá lóun fẹ́ máa pàṣẹ lé ìmáàmù lọ́wọ́. Pé tó bá ti lọ sóde o, Pàràkò yìí òun lòun gbọ́dọ̀ máa sọ̀rọ̀. Ìmáàmù lẹ́yìn pé kí ìmáàmù ṣàdúrà bẹ̀rẹ̀, Pàràkò yìí ló gbọ́dọ̀ parí gbogbo ẹ̀. Kí ló dé? Àtúwáwí ibi tí ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ gangan ibẹ̀ rí.